Ẹ̀yin èèyàn wa, ẹ káàbọ̀ padà sórí ètò yín. Ètò wa lónìí a ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí SAKUMA apá kejì. Mo mọ̀ wípé púpọ̀ lára yín ò mọ̀ wípé fíìmù SAKUMA yìí, ẹ ò mọ̀ wípé fíìmù ọ̀hún ò ní apá kejì o, ṣùgbọ́n a ń fi ìgbà àti àkókò yìí a fi sọ fún yín wípé apá kejì fíìmù SAKUMA ọjọ́ tí ó jáde a ó máa sọ fún yín lórí ètò wa níbí lénìí. Ẹ̀yin tèmi tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa ní tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Ìdùmarè. Ẹ̀yin tèmi, fíìmù SAKUMA apá kejì tí ó ń ṣò lórí Yoruba Plus níbẹ̀ ni Yorubahood, níbẹ̀ ni fíìmù ọ̀hún ó ti ń ṣò. Ẹ gbìyànjú láti lọ wò ó. Fíìmù SAKUMA yìí on the 12th of this month ó ní apá kejì fíìmù yìí yóò jáde o. Ẹ̀yin tèmi, ẹ tara ṣàṣà tí ẹ ò bá ti wo apá kìíní fíìmù SAKUMA, ẹ tara ṣàṣà láti lọ wo apá kìíní fíìmù yìí torí wípé apá kìíní rẹ̀ ó dùn, tí ó jẹ́ wípé ó dùn gidi gan ni. Ẹ̀yin tèmi, ẹ tara ṣàṣà láti lọ wò ó. A kò ní rí jù báyìí lọ. A ní ká wá sọ ọjọ́ tí fíìmù apá kejì fíìmù ọ̀hún yóò jáde ní. Ẹ̀yin tèmi tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ìrẹ̀lẹ̀ gbogbo ọmọ àríwó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dìgbà.